nílẹ̀ Yorùbá ẹjẹ́ lọ mọ́kànlá ẹjẹ́ lọ Saudi Arabia kádúró lórí ẹ̀sìn o kẹ̀tọ́n tá a máa lọ bẹ̀ tá a máa sọ béèyàn ọba tó bá lọ sí àjì yòókù ní tá a máa wí débẹ̀ ní pé làbáyíká aláhùnmá làbáyíká kí olúwa mi mo jẹ́ pé rẹ o olúwa wa a jẹ́ pé rẹ o láṣẹ̀rí kàlákà làbáyíká lẹ́yìn rẹ kò sẹ́lómi àfiwọ́ ọlọ́run ọba mo jẹ́ pé rẹ o ìnàlẹ̀ amúdà gbogbo ọpẹ́ lẹ́yìn ó dúpẹ́ fún yàn láyé wà ní mọ́tà àti ẹ̀sà èyí láyé lákà tí ẹ ní wàlímúlíkù àti gbogbo ọlá làṣẹ̀rí kàlákà lẹ́yìn ìwọ ọ̀sẹ́nìkan mo jẹ́ pé rẹ ọ̀pọ̀ náà mo jẹ́ pé rẹ ìtumọ̀ rẹ̀ nù ní láàwì débi tá a ti fẹ́ lọ sọ̀kò àṣìtáàní. àwọn àmú òkò yẹn dépè là máa ń sẹ́ẹ̀sì ní àbá ń ṣàdúrà ìbéèrè. àdúrà là máa ń ṣe àdúrà là máa ń ṣe sí àwọn aṣọ sí. tá a bá ti sọ tán àápẹ̀yìn dà ẹ wá dúró mbẹ̀wò ní Nàìjíríà láàrin ọba rẹ̀ ń tọ́kú ẹ̀kọ́ àtẹ́kọ́ tọ́kú ẹ̀kọ́ sínú gbá tó bepo lé lórí òun lọ́mọ tó kó bẹ̀ o ọwọ́ àlọ́ ọ̀dí èṣù ọwọ́ àgbékalẹ̀ ń bá ń ṣàdúrà ń bẹ́ wọ́n ṣàdúrà ó gbélé ọ̀pọ̀ ẹ̀yìn dà dákun ẹ̀ ń bá nílà àkáyè ó jókòó dáadáa kọ́dà ẹ̀jẹ̀ èsì ọpọlọ rẹ̀ ó di méjì ẹ̀jẹ̀ adúrú bẹ̀. mẹ́bàá ìfowópamọ́lẹ́ni abájú láàrin sọ òpin lọ́lọ́ nǹkan ọ̀dọ̀bálẹ̀ fún kọ́lọ̀ olúwa mi kò tẹ́ríba fún un. ọ̀rọ̀ ń sẹ́ni níbi ìlàkàyè kẹlùkù lójúkọ lọ́yàtọ̀ sọ́dọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. níbi ọba ti wọ́ ló ti lè kọ́ náà nẹ́tíwọ̀kì rẹ̀ pọ̀ òṣìṣẹ́ tí ò lè lò torí kò ní wá bá èèyàn náà ni ó lò ní sábàbí. ó lè jẹun tó ti kọ́ ó lè jẹun ebi àkànná kò rárá yára ń pè èmi náà ni wọ́n ń pè tí wọ́n ń ṣe inú làákàyè tí ẹni ò ti dáa ó tara ààrẹ present everything that has beauty how can I put it sef whatever that is breathing there must be an intermediary between the person and the spirit. ó depend lórí bó o bá ṣe fọpọlọ rẹ mọ nǹkan yẹn lò láti fi ránṣẹ́ àbí láti oh my God ìyá dáadáa mo ti ní pé ẹjẹ ń da ẹ̀kọ́ pọ̀ mẹ́fọ̀ọ́ kálukú ọmọ àfọpọlọ yẹn tú ẹ̀.